Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Gbogbo ọmọ Yorùbá ọdẹ òdùnbí ṣàlàáfíà la bá gbogbo lé. Bẹ́ẹ̀ ni Oòduà Nation ní ọ̀nà àbáyọ, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà Nation ló lè ṣe. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ̀yin ọmọ ìlú àní kí Elédùmarè máa ṣọ́ wa ni. Àwọn arábí wọn ń ṣèyàn gidi o. Àwọn tó ń pè ní Fúlàní, àwọn agbénipa yìí, àfi kí Elédùmarè gbà wá lọ́wọ́ wọn. Lọ́wọ́ yìí àwọn Fúlàní tẹ́ ẹ rí òun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mú nínú igbó. In fact ká máa ní pé àwa èèyàn tá yàtọ̀ sí àwọn Fúlàní, ìwà wa da, èèyàn gidi ni wá. Bẹ́ẹ̀ ni èèyàn gidi ni wá nítorí wípé in fact nǹkan tó ṣẹlẹ̀ yìí òun ló tún fà o. Àwọn ọmọ Ìgbò ṣáà bó bá ṣe ní àwọn àmọ̀tẹ́kùn nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ náà la ṣe ní làwọn náà ṣe ní àwọn security network tiwọn nílẹ̀ Ìgbò. Àwọn ilé wọn pè wọ́n ní Agune Chamber security outfit, security network, Agune Chamber. Àwọn Agune Chamber àwọn ni wọ́n mú àwọn Fúlàní mọ́lẹ̀ o. Ẹ mọ̀ pé ó ti pẹ́ tá ti ń pariwo wípé kí ló dé tó fi jẹ́ wípé àwọn Fúlàní tó máa pa àwọn èèyàn lójoojúmọ́. The only thing tá máa ń rí ni wípé àwọn sójà wa wọ́n máa láwọn wọnúgbó, àwọn gba àwọn èèyàn lọ́wọ́ àwọn Fúlàní. Ṣùgbọ́n àwọn Fúlàní iṣẹ́ máa ń fi wọ́n lẹ̀ kán máa lọ ni, àbí ṣẹ́yìn máa ń fi wọ́n lẹ̀ kán máa lọ ni? Because ó yẹ kẹ́ máa mú wọn bẹ́ẹ̀ ṣe gba àwọn èèyàn lọ́wọ́ wọn, ó yẹ kẹ́ máa rí àwọn náà mú. Ṣùgbọ́n àti ìgbọ́ ibi tẹ́ ti rí pé ẹ mú àwọn Fúlàní. Ṣùgbọ́n nǹkan tá a máa ń gbọ́ ni pé ó kẹ́ gba àwọn èèyàn bíi 2 mẹ́ta, ó ti pẹ́ tá a ti ń pariwo ẹ̀. Ṣùgbọ́n láwọ̀ yìí ẹ jẹ́ ká kan sára sáwọn ọmọ Ìgbò yìí. Ó léèyàn kan tí àwọn Fúlàní tí wọ́n fẹ́ jí gbé, wọ́n gba ẹni yẹn lọ́wọ́ wọn. Lẹ́yìn tí wọ́n gba ẹni yẹn lọ́wọ́ wọn, wọ́n tún wá mú wọn. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, ṣé tí ọmọdékùnrin tẹ́ ń wò yìí òun ni àwọn Fúlàní yìí. In fact another method tó tún lò sìn láti rí gbọ́dọ̀ wípé orí yín kò fẹ́ gbàbọ̀dé. Wọ́n ti mọ̀ pé àwọn ọmọ Ìgbò wọ́n strong, ká má parọ́ ká má jalè, àwọn lè wọ́n strong. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, àfi kí Elédùmarè ṣàánú wa ni. Àwọn arábí wọ́n ti rí pé kò sí báwọn ṣe lè rí àwọn ọmọ Ìgbò yìí mú. The next thing wọ́n wá fọ́ọ̀mù bí àwọn tí wọ́n fẹ́ ta ẹran, kò yé yín. Wọ́n ti wá lọ́n target àwọn tí wọ́n ń ta ẹran màálù. Wọ́n wá pè wọ́n pé wo ọ̀gbẹ́ni o, a fẹ́ ta ẹran wa o. Ọlọ́run mọ̀ bó ṣe get contact yẹn. A fẹ́ ta ẹran màálù o, a dẹ̀ máa ta cheap. Àwọn ọmọ Ìgbò ọmọ ọlọ́mọ Ìgbò bọ́ tẹ́ rí ó dẹ̀ wò pé customer rẹ o, káwọn ráyè lọ ra ẹran, káwọn tẹ̀lé wọn káwọn lọ bá wọn níbi tán wà. Wọ́n ṣẹ̀ pé bọ̀bọ́ yẹn pé wọ́n bá ń bí báyìí. Bí bọ̀bọ́ yìí ṣe máa débẹ̀ báyìí, wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní yin ìbọn nìyẹn o. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọmọ yẹn náà ó jẹ nǹkan tẹ́lẹ̀ nú, ọmọ tẹ́ ń wò yìí. At the end of the day ọmọ yẹn ó bọ́ mọ́ wọn lọ́wọ́ o. Ọmọdékùnrin yìí ṣe bọ́ mọ́ wọn lọ́wọ́ ló wá pe àwọn Agune Chamber yìí, àwọn security network, ó ní nọ́mbà wọn lọ́wọ́. Ó ní ẹ wo àwọn Fúlàní wà nínú igbó, pé báyìí ni ibi báyìí ni wọ́n wá, tètè máa bọ̀ ká tó wí ká tó fọ̀. Àwọn Agune Chamber wọ́n já wọnú igbó. Ṣẹ́dá àwọn tó mọṣẹ́ wọn ṣẹ́, wọ́n ò fòkò kan pẹ́yẹ, wọ́n ò fòkò kan pé méjì. Wọ́n bẹ̀wọ̀ gbó pé níbo ni wọ́n wà, níbo ń bẹ nílùú wa, kò jọ ká tó wí ká tó fọ̀. Gẹ́gẹ́ bí nǹkan tí ọ̀gbẹ́ni yẹn tó ń ṣàlàyé, ó ní káwọn tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí báwọn bọ́ ṣe bẹ̀rẹ̀ sí ní àwọn ń bọ̀ nìyẹn o. Wọ́n yìnbọn, àwọn náà yìnbọn. At the end of the day àwọn gbá 3 mú. 4 ni wọ́n, ẹyọ kan sádànù, ṣùgbọ́n wọ́n gbá àwọn 3 yìí mú. Ẹ̀yin ọmọ Yorùbá ó ti wá dojú ẹ̀ báyìí. Ó ti wá di wípé wọ́n máa tún máa fi fóònù, wọ́n á fi máa tan àwọn èèyàn wọnú igbó, kò yé yín. Àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. Wọ́n fi fóònù wọ́n fi ń tàn wọ́n wọnú igbó. Ládùúrú gbogbo bí ó ṣe ń lọ, ládùúrú gbogbo bí wọ́n ṣe ń pa àwọn èèyàn lójoojúmọ́, ìjọba ò rí kankan ṣe sí. Ókè àwọn gómìnà kankan nílẹ̀ Ìgbò yẹn náà tán pariwo pé àwọn Fúlàní ò sí ní ilẹ̀ Ìgbò. So eléyìí wá ń kọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ní pé ṣùgbọ́n kí ló dé
tó fi jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wá ń fi ẹ fi irin ẹ fi chain sí wọn lọ́wọ́ ẹ ń dè wọ́n lọ́wọ́ pé ẹ fẹ́ lọ gbé wọn bá àwọn ọlọ́pàá tó yẹ kẹ́ ṣe kinní yẹn fún wọn nínú igbó ṣùgbọ́n táwọn bá fẹ́ pa yín àwọn òkè wọn ń wo ẹ̀yìn wọn ń wo ẹ̀yìn ṣùgbọ́n sìn ẹ̀yìn ti mú wọn sìn ẹ fẹ́ lọ fi wọ́n lé àwọn ọlọ́pàá lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣàlàyé tó ń fídíò wọn tó ṣe sọ ní pé àwọn ti báwọn ṣe mú wọn sìn pé àwọn fẹ́ lọ fi wọ́n lé ọlọ́pàá lọ́wọ́ káwọn ọlọ́pàá kan dá sẹ̀ríà fún wọn ibẹ̀ ni gbogbo àwọn ọmọ ìlú wọn pariwo gbà tí mo lọ wo gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn wọn ní pé àwa là ń ṣera wa pé àwọn arábì tó máa fẹ́ pa yín wọ́n ń tọrọ àyè lọ́wọ́ ìjọba o wọn ò ní tọrọ àyè lọ́wọ́ ìjọba ṣùgbọ́n tẹ́yìn bá ti mú wọn ẹ bá máa sọ pé ẹ fẹ́ gbé wọn lọ sí police station pé àwa là ń ṣera wa pé láwọn tó yẹ kẹ́ ṣe kinní yẹn fún lẹ́ẹ̀kan náà ẹ kẹ́ mọ̀ pé yẹn ti lọ nìyẹn because báwọn náà bọ́n ṣe ń ṣe pé wọ́n kàn ń pa àwọn èèyàn lọ́tún lọ́sì ẹ tí ó wá ṣe pé ọmọdé yìí ó jẹ nǹkan tẹ́lẹ̀ ẹ̀kùn báwo la bá ti ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú igbó báwo la bá ti ṣe mọ bó ṣe ń lọ wọ́n dẹ̀ tọmọ lọ́mọ wọnú gbogbo kí o ẹ máa bọ̀ wára màálù gẹ́gẹ́ bí gbogbo ẹ ṣe ń lọ ó yẹ kí ara náà ti mọ̀ wípé ọmọ yẹn ó dàbí kò ṣe máa ra ẹran lọ́wọ́ wọn because wọn kàn lè ní nọ́mbà bẹ́ẹ̀ yẹn because àwọn náà tí wọ́n pé báwọn náà gẹ́ẹ̀tì nọ́mbà ọ̀bọ̀ yẹn that means àwọn tí wọ́n ń tajà nínú ọjà pẹ̀lú wọn wọ́n ti sọ pé gbogbo àwọn Fúlàní tẹ́ ẹ bá ń rí tẹjọ ń gbé tán gba yín rẹ́rìn tán ṣe gbogbo ẹ̀ pé wọ́n ń ṣèyàn gidi o ọjọ́ kan máa fi ìwà wọn wọ̀n another thing táwa tún rí nìyẹn bẹ́ẹ̀ ni another thing táwa tún rí nìyẹn kò sí bẹ́ẹ̀ ṣe lè jọ gbé pọ̀ títí Fúlàní ni Fúlàní yóò máa jẹ́ because kó tó lè ní nọ́mbà bọ̀bọ̀ yìí that means wọ́n ti jọ máa wà ṣùgbọ́n at the end of the day nǹkan wọ́n fẹ́ wá pàdánù wọ́n ní kó wá ra ẹran màálù the next thing wọ́n gbé AK jáde gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ wọ́n ní AK 4 gbogbo wọn yìn àwọn gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn ṣùgbọ́n èèyàn kan sá lọ́nu wọn now ẹni tó sá lọ yẹn ń sìn àfikọ́ lọ́n ṣàánú wa ni o ẹni tó sá lọ tó sá mọ́ wọn lọ́wọ́ yìí àfi kí báwo la fẹ́ ṣe ọ̀rọ̀ tìyẹn sí báyìí because bó ti ṣe sá mọ́ wọn lọ́wọ́ yẹn ó máa lọ pa wọn tó kù wá ni o ẹ̀yin ọmọ ìlú yẹn kẹ́ mọ̀ pé ẹ gbọ́dọ̀ dé ojú méjèèjì sun ẹ ṣáà mọ̀ báwọn arábí ṣe máa operate wọ́n máa fẹ́ padà wá wọ́n á dẹ̀ fọwọ́ aṣọṣẹ́ ń bẹ̀ ká máa wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n mistake tí àwọn èèyàn ní pé wọ́n ń ṣe ni wípé ẹ bá ti má fi wọ́n lẹ̀ ẹ bá ti ṣe kinní yẹn fún wọn náà ẹ bá ti ṣe kinní yẹn fún wọn àfi kí Elédùmarè máa ṣàánú wa ṣe ti gbé oríṣiríṣi ọ̀nà làwọn arábí wọn ń gbà jáde ń sìn ó mà ṣe o Oòduà Nation ni ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni o bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Oòduà Nation ló lè ṣe àníríjù báyìí lọ lórí eléyìí á máa bẹ o ọ̀bẹ níbẹ̀ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò ẹni tó bá lámábọ̀lá ní débá kélédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.